ìjọ mímọ́ látọ̀run wá ìyẹn ìjọ Celestial Church of Christ wọ́n máa ti gbé ìgbésẹ̀ lórí gbajúmọ̀ àgbà òṣèrébìnrin ni arábìnrin Jùmọ̀kẹ́ George táwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáyé tó ń dáwọ́ jọ fún lásìkò yìí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n sì tún ti dúpẹ́ lọ́wọ́ gbajúgbajà òṣèrébìnrin ni tó ń ṣe ìfọ̀rọ̀wárọ̀ ìyẹn ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn òṣèré káàkiri lásìkò yìí èyí Bíọ́lá Báyọ̀ lórí ìgbésẹ̀ tó gbé lórí Jùmọ̀kẹ́ George tó jẹ́ ọmọ ojúlówó ọmọ àjọ Celestial. Bí ẹ kò bá gbàgbé lọ́sẹ̀ méjì sẹ́yìn láriwo ńlá sọ lórí ẹ̀rọ ayélujára káàkiri àgbáyé nígbà tí Bíọ́lá Báyọ̀ tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún Jùmọ̀kẹ́ George tó ti kópa takuntakun nínú oríṣiríṣi fíìmù tó jáde lórílẹ̀‐èdè yìí tí Jùmọ̀kẹ́ George tó sì tú àṣírí fún Bíọ́lá Báyọ̀ pé ìgbé ayé tó ń gbé kò tẹ́ òun lọ́rùn àti pé láti nǹkan bí ọdún 6 sí 7 sẹ́yìn bí ìgbà tí èèyàn gbé lọ́rùn àpáàdì lọ̀rọ̀ rí fún òun nílé ayé nítorí pé nǹkan dàrú nǹkan polúkúmuṣu fún òun nínú ìfọ̀rọ̀wérọ̀ náà ni Jùmọ̀kẹ́ George ló ti jẹ́ kí Bíọ́lá Báyọ̀ mọ̀ wípé láti bí ọdún 6 lòun ò ti nílé lórí tóun ò rí légbé mọ́ ó ní ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ tóun lọ ìní wọ́n ti gbà òun lálejò tóun sùn kódà ó nínú ìjọ náà ni wọ́n ti ń fún un lóúnjẹ bẹ́ẹ̀ sì rèé ojú olówó ìjú gbajúmọ̀ làwọn èèyàn fi ń wò òun níta yàtọ̀ sí ilé Jùmọ̀kẹ́ George tó jẹ́ kó dì í mọ̀ pé ọmọ òun tó jẹ́ àkọ́bí òun tó ń jẹ́ Adéọlá ẹni ọdún 41 years ó ló ti pé bí ọdún 6 tóun ti gbúrò ẹ̀ ó ló ti sọnù òun ò rí mọ́ gbára tí àṣírí tí Jùmọ̀kẹ́ George tó tú yìí tó sì lu síta ìní ariwo ti sọ bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ George nígbà tí Bíọ́lá Báyọ̀ tó fi àkáǹtì tí ó fi gba owó síta táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní máa rọ̀jò owó sínú àkáǹtì náà tán fowó ránṣẹ́. yàtọ̀ sí eléyìí Bíọ́lá Báyọ̀ ó tún kàn sí alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun ìyún arábìnrin Àbíkẹ́ Dábírè Èrèwá lórí ọ̀rọ̀ Adéọlá tó sì jẹ́ pé ní ọ̀sẹ̀ tí ó ta wà nú ẹ̀ yìí ìní Adéọlá ìní wọn tán gbúrò sí orílẹ̀-èdè Mali iná dá padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tóun àti Jùmọ̀kẹ́ George yẹ́ tẹ́lẹ̀ tó ti fojú kanra wọn padà lẹ́yìn ọdún bíi 6 ṣáò ìjọ Celestial lókè pátápátá ìyún àwọn alákòóso ìjọ Celestial wọ́n ti kọ lẹ́tà ìdúpẹ́ sí Bíọ́lá Báyọ̀ láti fẹ̀mí ìmoore hàn wípé ó ṣe nǹkan dáadáa fún ọmọ ìjọ àwọn ìyún Jùmọ̀kẹ́ George tó sì gbàdúrà lórúkọ wòlíì Samuel Bílẹ̀wù Joseph Ọ̀ṣọ́fà tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Celestial pé yóò dúró ti òun náà o ayé tiẹ̀ náà sì ní bàjẹ́ yàtọ̀ sí eléyìí níṣe ni àwọn adarí ìjọ Celestial látó ránṣẹ́ pé Jùmọ̀kẹ́ George àti Adéọlá ọmọ ẹ̀ wọ́n ní ká wá sí olú ilé ìjọsìn ìjọ Celestial tó wà lágbègbè Kétu ní ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ ló jẹ́ pé ọmọ Ọ̀ṣọ́fà ìyẹn wòlíì Ọlátòṣọ́ Ọ̀ṣọ́fà ìlú gbàlejò Jùmọ̀kẹ́ George àti ọmọ ẹ̀ tá a sì gbọ́ pé àwọn àjọ Celestial náà àwọn náà ti fẹ́ dìde sí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ George báyìí.